Gbàjà ọmọọṣẹ́ Tinubu lòun yóò pe Adéyẹmí lẹ́jọ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti mú bàbá ẹ̀ o. ọ̀rọ̀ náà tiẹ̀ ti wá di pẹ́kẹ́pẹ́kẹ́ báyìí, ó fọ́ lójú pátápátá ni. Fẹ́mi Gbàjàbíàmílà, ọkùnrin tó wà lójú agbami nínú ọkọ̀ tó ń fi dùgbẹ̀dùgbẹ̀, bóyá ọkọ̀ náà yóò rì tàbí kò ní rì tóun náà ò tí ì ní lè sọ. Ó ti ń lọ sílé ẹjọ́ báyìí o. Ó fẹ́ pe Adéníyì Adéyẹmí lẹ́jọ́, ẹjọ́ ìbanilórúkọ jẹ́. Ó sì ti gba àwọn lọ́ọ̀yà ńláńlá, àwọn lọ́ọ̀yà tí wọ́n ń pè ní SAN, Senior Advocate of Nigeria. Ó ní àwọn ni wọ́n lè ṣe ẹjọ́ náà dáadáa. Wọ́n sì ti kìlọ̀ fún Adéyẹmí pé tí kò bá jáde kó tètè jáde sí gbangba, kó sì lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́, kó má sọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀ jáde mọ́. Bílíọ̀nù 10 náírà ni yóò san o, torí ilé ẹjọ́ làwọn ń gbé lọ tààràtà. Àmọ́ lọ́jọ́ tí òun sọ̀rọ̀ tó ń bá àwọn agbẹjọ́rò ẹ̀ rojọ́ pé kí wọ́n kọ̀wé sí Adéyẹmí kó lè mọ dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lórí òun, lọ́jọ́ náà làwọn ọlọ́pàá kó mọ́tò 4 tí wọ́n lọ sílé bàbá ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì gbé bàbá ẹ̀ àti àlejò tó wá kí i lọ. Wọ́n ti gbé wọn lọ sí tẹ̀sán wọn o. Òun wà ní tọlọ́pàá báyìí. Wọn kò tí ì sọ ohun tí wọ́n torí ẹ̀ gbé fún gbogbo ayé. Ọ̀rọ̀ náà ń tó sọ wàyí, tòlótòló ti gbé ọmọ adìyẹ mi. Ọ̀rọ̀ náà ti tó sọ. Bí nǹkan méjèèjì yìí ti ń lọ, tí Gbàjà ń lérí ilé ẹjọ́, tí àwọn ọlọ́pàá gbé bàbá Adéyẹmí, bẹ́ẹ̀ náà ni Ọmọyẹlé Sowore tún ju nǹkan míì lulẹ̀ ní tiẹ̀ lórí ọ̀rọ̀ yìí kan náà ni o. Ó ní òun mọ Gbàjàbíàmílà dáadáa o, òun sì mọ̀ pé oníjìbìtì tààrà ni. Ó ní kì í ṣe pé òun mọ ọmọọṣẹ́ ààrẹ Nàìjíríà náà lérèfé o, òun mọ̀ ọ́n dunjúdunjú ni. Báwo ni Sowore ṣe lóun mọ Gbàjà? Sowore ní kinní kan ṣẹlẹ̀ ní ọdún 2003 ní ìlú Atlanta ní ìpínlẹ̀ Georgia l'Amẹ́ríkà pé ojú òun ló ṣe. Ó ní Amẹ́ríkà ní Gbàjà ti ń ṣe iṣẹ́ lọ́ọ̀yà ẹ̀, àmọ́ ní 2003 ó jí owó oníbàárà ẹ̀ kan gbé, ẹgbẹ̀rún 25 owó dọ́là, $25,000 ní 2003. Owó ńlá leléyìí o. Bọ́dọ̀ ṣe jẹ́ ni pé àwọn méjì ni wọ́n ní èdè àìyedè láàrin ara wọn. Èdè àìyedè ló pa wọ́n pọ̀ tí wọ́n sì ń bára wọn fà á ní kóòtù. Gbàjà sì jẹ́ lọ́ọ̀yà ẹnìkan nínú wọn. Nígbà tí àwọn méjèèjì fẹ́ parí ìjà náà, ẹnì kejì gbà láti san ẹgbẹ̀rún 25 dọ́là yìí fún oníbàárà Gbàjà. Àmọ́ bí wọ́n ti san owó náà tí owó náà dé ọwọ́ Gbàjà, níṣẹ́ ni Gbàjà kó owó ọ̀hún sínú àkáǹtì tiẹ̀. Nígbà tí olójú yóò sì fi ṣẹ́jú pẹ́ Gbàjà ti dé Nàìjíríà, ó sì tún du ipò láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin, nítorí nínú oṣù kínní ni lásìkò tí wọ́n ń palẹ̀ mọ́ ìbò ọdún 2003 ní Gbàjà dé. Ó sì rí owó gidi ná, ó sì di ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Àmọ́ ẹni tó jí owó ẹ̀ ní Atlanta gba ilé ẹjọ́ lọ, wọ́n sì dá Gbàjà lẹ́bi. Wọ́n fòfin dè é pàápàá pé kò gbọ́dọ̀ ṣe lọ́ọ̀yà l'Amẹ́ríkà fún ọdún 3 gbáko. Ohun tó jẹ́ kí eléyìí sì mọ bẹ́ẹ̀ ni pé Gbàjà fúnra ẹ̀ ti dolówó nígbà tó ti bẹ̀rẹ̀ òṣèlú ní Nàìjíríà. Ó dá $25,000 náà padà ní 2006. Ó sì kọ̀wé sáwọn adájọ́ níbẹ̀ pé òun mọ̀ pé ohun tí òun ṣe ò dáa, kí wọ́n má bínú, kí wọ́n jẹ́ kí òun dá owó náà padà, kí òun jẹ ara òun níyà tó tọ́ sóun. Ohun tó jẹ́ kí ìjìyà náà mọ bẹ́ẹ̀ nìyẹn. Ohun tí wọ́n ṣe dájọ́ fún Gbàjà ní 2007 pé kò ní ṣe lọ́ọ̀yà ọdún 3 péré nílùú òyìnbó ọ̀hún nìyẹn. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n tún yí kinní náà padà. Ìyẹn àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ amòfin níbẹ̀, wọ́n ní kó má tiẹ̀ wá ṣe lọ́ọ̀yà lọ́dọ̀ àwọn ọmọ rárá ni. Sowore ní iléeṣẹ́ ìwé ìròyìn ayélujára òun ló kọ́kọ́ gbé ìròyìn náà jáde. Nígbà tí ọ̀rọ̀ náà sì ń jà rànyìnrànyìn lórí ayélujára, ọkùnrin tó ti di ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà rán Àbíkẹ́ Dábírí tí òun náà jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ náà sóhun pé kí òun sọ kinní náà kalẹ̀ lórí ayélujára. Àmọ́ òun kọ̀ jálẹ̀ fún wọn pé kò ṣeé ṣe. Ìwádìí fi hàn pé kò sí irọ́ kan nínú ọ̀rọ̀ yìí. Àmọ́ ọ̀pọ̀ èèyàn ò rántí mọ́ ni. Àfi nígbà tí Sowore jáde lánàá òde yìí tó ní ọ̀rọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà kò ya òun lẹ́nu, kò sì gbọ́dọ̀ ya ẹnikẹ́ni lẹ́nu, nítorí gbogbo ohun tí wọ́n ń wí yìí kò sí èyí tó pọ̀ ju ọkùnrin náà lọ láti ṣe. Ògbólógbòó èèyàn kan ni, torí ó jalè l'Amẹ́ríkà tó fi sá wálé ni. Láti ìgbà tí Sowore ti sọ̀rọ̀ yìí,
tí ọ̀pọ̀ èèyàn sì ń jẹ́rìí sí i pé bí ọ̀rọ̀ náà ti rí gan-an nìyẹn tí ìwádìí náà sì fi hàn pé lóòótọ́ ni eléyìí ṣẹlẹ̀ l'Amẹ́ríkà. níṣẹ́ ni jẹbẹtẹ́ gbé ọmọlẹ́kálukú lọ́wọ́ tí kò sì sẹ́ni tó mọ orin tá a kọ sí gbẹ̀dúmọ́. ohun tí àwọn èèyàn sì ń sọ ni pé lọ́ọ̀yà tó lè gba owó oníbàárà ẹ̀ kó sì ná bẹ́ẹ̀ yẹn kó sì kẹ́rù ẹ̀ kúrò nílùú òyìnbó nítorí $25,000 kò sí ohun tí irú ẹni bẹ́ẹ̀ yẹn kò lè ṣe. àti pé gbogbo ohun tí Adéyẹmí ń sọ pé ó ṣe yìí ó lè jẹ́ òótọ́ ni o. ṣùgbọ́n Fẹ́mi Gbàjàbíàmílà ẹ̀ fúnra ẹ̀ ní ti ọ̀rọ̀ ti Adéyẹmí yìí o irọ́ ni òun sì ń lọ sílé ẹjọ́ kí òun lè tún orúkọ ara òun ṣe nítorí òun ò ní jẹ́ kí ẹnikẹ́ni bà orúkọ òun jẹ́. nínú ìwé tí iléeṣẹ́ agbẹjọ́rò Finero LP kọ jáde sí Adéyẹmí lórúkọ Fẹ́mi Gbàjàbíàmílà lọ́jọ́ 6 oṣù keje yìí ìyẹn lánàá òde, wọ́n ní oníbàárà àwọn ti rí fídíò tó jù síta o àti gbogbo ohun tó wà níbẹ̀. àwọn sì fẹ́ sọ fún un pé inú oníbàárà àwọn kò dùn sí ìbanilórúkọ jẹ́ oríṣiríṣi àti irọ́ ńláńlá tó pa sínú fídíò náà. olórí iléeṣẹ́ agbẹjọ́rò yìí Kẹ́mi Finero SAN fúnra ẹ̀ ló fọwọ́ síwèé náà. ó ṣàlàyé pé ìpàdé àwọn nílò yìí tí òun Adéyẹmí ṣe lọ́jọ́ 25 oṣù kẹfà tó ṣẹ̀ṣẹ̀ parí yìí fi Gbàjàbíàmílà tí í ṣe oníbàárà àwọn hàn bí olè oníjìbìtì ẹnìkan tí ò ṣe gbọ́kànlé láwùjọ. bẹ́ẹ̀ Gbàjàbíàmílà tí òun ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀kan nínú àwọn tó ti ṣe àṣeyọrí jùlọ nínú iṣẹ́ ìlú ní Nàìjíríà ni. ṣùgbọ́n ìròyìn burúkú tí òun Adéyẹmí gbé jáde nípa ẹ̀ ti fẹ́ sọ oníbàárà àwọn di ẹni yẹ̀yẹ́ nígboro. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ pé Gbàjàbíàmílà gba $400 mílíọ̀nù lọ́wọ́ òun, pé Gbàjà rán èèyàn wá gba owó náà ni, àti bó ṣe ń sọ pé oníbàárà àwọn kọ oríṣiríṣi lẹ́tà fóun tó ń sọ pé ààrẹ Nàìjíríà ló ní kó kọ̀wé sóun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé àwọn mọ̀ pé irọ́ burúkú ni gbogbo ohun tó ń sọ yẹn o. òun náà sì mọ̀ bẹ́ẹ̀. wọ́n ní torí ẹ̀ làwọn ṣe wá ń kọ̀wé sí i pé kó ṣe ohun méjì kan ní kíákíá. àkọ́kọ́ ni kó jáwọ́ nínú gbogbo ọ̀rọ̀ tó ń bá àwọn olóyìn sọ àtàwọn tó ń sọ jáde síta, kó sinmi kí gbogbo ọ̀rọ̀ náà sì di wẹ́lo, kó má wí kínní kankan mọ́, kó má sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbì kankan o. ẹ̀ẹ̀kejì ni kó yá tètè jáde kó dọ̀bálẹ̀ wọ̀, kó keruku sórí, kó ní òun túbá pé kí Gbàjàbíàmílà dáríjì òun. àti pé bí kò bá ṣe bẹ́ẹ̀ o ilé ẹjọ́ ló ń lọ o, ẹjẹ́ bílíọ̀nù 10 ni yóò sì dojúkọ. èèyàn wá tí mọ̀ bóyá Adéyẹmí yóò jáde wá dọ̀bálẹ̀ àbí ìwé lòun náà yóò tún kọ jáde. ó dàbí pé ìṣòro wà nínú pé bóyá yóò jáde wá sí gbangba yìí tàbí kò ní jáde. ìdí ni pé bó tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ yìí ti wà nílé ẹjọ́ tí Báyọ̀ Ọ̀nànúgà láti iléeṣẹ́ ààrẹ sì ti kìlọ̀ pé kí ẹnikẹ́ni má dá sí ọ̀rọ̀ yìí nítorí kìnìún náà wà níwájú adájọ́. kò jọ pé àwọn tí wọ́n ń bá ààrẹ ṣiṣẹ́ pàápàá àti àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí gbọ́ ìkìlọ̀ Ọ̀nànúgà rárá ni, bí wọ́n bá sì gbọ́ wọn ò tẹ̀lé o. bí ẹnikẹ́ni bá yẹ kó tètè tẹ̀lé òfin bẹ́ẹ̀ yẹn àwọn ọlọ́pàá ni. ṣùgbọ́n ṣe làwọn ọlọ́pàá jáde ní àná yìí lásìkò tí àwọn lọ́ọ̀yà Gbàjàbíàmílà ń kọ lẹ́tà tiwọn tí wọ́n sì gbéra lọ sílùú Ògbómọ̀ṣọ́ nílé àwọn Adéyẹmí. Fẹ́mi Fálànà lọ́ọ̀yà ńlá ló jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé àwọn ọlọ́pàá ti lọ sílé àwọn Adéyẹmí o. ó kéde fún gbogbo ayé báyìí pé àwọn ọlọ́pàá ti lọ sílé àwọn òbí ọmọọba Adéníyì Adéyẹmí. wọ́n ti lọ sí ilé wọn lójúlé 3 òpópónà Adéyẹmí dynasty lẹ́yìn iléèwé Technical College lágbègbè road safety. wọ́n ti mú bàbá àti ọ̀rẹ́ ẹ̀ kan tó wá kí i lọ o. Fálànà ló sọ bẹ́ẹ̀. ó tún wá sọ síwájú pé àwọn ọlọ́pàá ti mú bàbá ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni kò sí irú ẹ̀ nínú òfin pé bí ẹ kò bá rí ọmọ tó dáràn kí ẹ mú bàbá ẹ̀ tàbí kí ẹ mú ẹbí ẹ̀ kankan. rárá o, ìka tó bá ṣẹ̀ ló bá gé. ọkùnrin amòfin náà ní Adéyẹmí ti sọ pé òun ń bọ̀ nílé ẹjọ́, àsìkò ẹjọ́ náà kò sì tíì pé kí wọ́n sọ pé wọn ò rí, kí wàá ni wọ́n ń sáré lọ sílé wọn tí wọ́n ń lọ mú àwọn òbí ẹ̀ sí. kí ló dé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn? kì í ṣe àwọn aráàlú nìkan ni wọ́n ń sọ̀rọ̀ yìí o, ọ̀pọ̀lọpọ̀ àwọn amòfin ni wọ́n ń sọ pé ohun tó ṣẹlẹ̀ yìí ò dáa rárá, pé kò sí ìdí kankan lábẹ́ ọ̀run tí àwọn ọlọ́pàá yóò fi lọ máa wá bàbá Adéyẹmí kiri. wọ́n ní Adéyẹmí ló ṣẹ̀, kí ni bàbá ẹ̀ ṣe, kí ni tiẹ̀ nínú ọ̀rọ̀ yìí? àfi tó bá jẹ́ wọ́n ká ìwà ọ̀daràn míì mọ́ bàbá ẹ̀ lọ́wọ́ nínú ọ̀rọ̀ tó ń lọ yìí. ó sì yẹ kí wọ́n ti kéde ìyẹn síwájú kí wọ́n tó lọ sílé wọn láti lọ mú un. àti pé wọ́n ní ibi tí ẹjọ́ náà ti dé nígbà tó ti wà nílé ẹjọ́
tí wọ́n sì ti dájọ́ tí wọn yóò pàdé, kò sídìí kankan tí àwọn ọlọ́pàá fi tún gbọ́dọ̀ máa dúnkookò mọ́ ẹnì kankan káàkiri. Níṣẹ́ ló yẹ kí wọ́n dúró di ọjọ́ tí adájọ́ dá fún wọn. Ohun táwọn èèyàn yìí sì ń sọ ni pé níṣẹ́ ló dàbí ìgbà tí ìjọba fúnra ẹ̀ ń fẹ́ fi kinní kan pamọ́. Bí kò jẹ́ bẹ́ẹ̀, kò sí ìdí tí wọn yóò fi máa lé ẹni tí wọ́n ti gbé lọ sí kóòtù káàkiri. Wọ́n ní àwọn lọ́gàálọ́gàá ní àwọn iléeṣẹ́ ìjọba ńláńlá tí Adéyẹmí ti dárúkọ wọn tí wọ́n sì ti kó ìwé wọn jáde ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Wọ́n fẹ́ mú ọkùnrin yìí kí wọ́n fìyà gidi jẹ, kí wọ́n gba àwọn ọ̀ríjínà ìwé wọ̀nyí tó wà lọ́wọ́ ẹ̀, kí wọ́n wá ní gbogbo èyí tó kù tó ń rù kiri pé ayédèrú ni, òun ló ṣe kinní náà lọ́wọ́ ara ẹ̀, kì í ṣe láti ọ̀dọ̀ àwọn ni àwọn ìwé náà ti jáde. Wọ́n ní ohun tí ọ̀rọ̀ náà jọ rèé, bẹ́ẹ̀ ni èyí kò ní oore kan nínú tí yóò ṣe fúnjọba, ìyẹn bí wọ́n ti ń ṣe yìí o. Àwọn èèyàn ní ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí obìnrin kan tí wọ́n ń pè ní ìyá amúlí. Wọ́n ní bàbá ẹ̀ olè ajé ewúrẹ́ ni, pé mọ́tò ló máa ń fi jí ewúrẹ́ kó. Wọ́n ní ìyá amúlí náà ń jalè bí lé bá dá. Ìyá amúlí ló wá lọ sọ́jà tó bẹ̀rẹ̀ sí gbé ọmọ ewúrẹ́ jò yìí, tó tún béèrè lọ́wọ́ eléwúrẹ́ pé ṣé ewúrẹ́ yín ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Wọ́n á máa pe èèyàn lólè kó tún máa gbọ́ ọmọ ewúrẹ́ jò lọ́jà ń dán. Ìsọnù ọgbọ̀n àwẹ̀. Ṣùgbọ́n àwọn kan tí ọ̀rọ̀ wọn pa àwọn èèyàn lẹ́rìn-ín jù tó sì tún mú ìbínú dání ní tàwọn tí wọ́n jáde láti Ògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn àgbààgbà ìlú náà làwọn, pé àwọn ò mọ Adéyẹmí àti bàbá ẹ̀ rí o, pé àwọn kì í ṣe oníjìbìtì ní tàwọn o, àwọn ò sì fẹ́ oníjìbìtì lọ́dọ̀ tàwọn. Ọ̀rọ̀ náà jọ tòṣèlú púpọ̀, ó sì jọ mọ́ tàwọn kan tí wọ́n kàn ń wá orúkọ fúnra wọn. Ọ̀rọ̀ bá ọlọ́gbọ́n ó sọ ọ́ dòmùgọ̀, ó kó àjànàkú làáyà dá sí bàbá àtàníyàn agada lójú erin. Bí okùn bá mú àparò lẹ́sẹ̀ yóò sọ di ẹgbẹ́ ẹyẹkẹyẹ ni. Tàbí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kí ló kan àwọn tí wọ́n pe ara wọn ní àgbà Ògbómọ̀ṣọ́ tí wọ́n jáde yìí? Ta ló pè wọ́n sí ọ̀rọ̀ náà? Kí ni tí wọ́n ti jẹ́? Ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn o. Torí lójú gbogbo wọn, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n torí ẹ̀bẹ̀ wò sílẹ̀ tí wọ́n ń gbé apẹ̀rẹ̀ wọ. Wọ́n kàn fẹ́ fi tiwọn kó bá àwọn èèyàn dáadáa ní ìlú náà tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn ni. Nítorí kò sẹ́nikẹ́ni tó béèrè ẹjọ́ lọ́wọ́ àwọn èèyàn náà. Ẹlẹ́dìyẹ ń wẹ́dìyẹ. Ìyàwó ọ̀dọ̀gọ́ ní kí wọ́n dúró ná kí wọ́n jẹ́ kí ọkọ òun dé. Ṣé pé bí ọkọ ẹ̀ ṣe ń kó adìyẹ aládìyẹ pamọ́ nìyẹn ni? Àbí pé adìyẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sè nílé wọn tẹni tó ń wádìyẹ ni? Àwọn èèyàn gbàgbọ́ pé eléyìí náà bí ọ̀rọ̀ òṣèlú lásán tí wọ́n jáde láti wá gbèjà tàbí ṣe àtìlẹ́yìn tí wọn kò béèrè lọ́wọ́ wọn fún Fẹ́mi Gbàjàbíàmílà ni. Láti ọjọ́ wo ni àwọn ìdílé Adéyẹmí ti wà níbi tí wọ́n ti wá mú bàbá ẹ̀ yìí? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni tí wọ́n fi ní odidi síríìtì ládùúgbò náà? Ta ló sì béèrè lọ́wọ́ àwọn bóyá ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n tàbí wọn kì í ṣe Ògbómọ̀ṣọ́? Ṣé ọba ló rán àwọn wọ̀nyí níṣẹ́ ni àbí wọ́n kàn dìde láti ṣe iṣẹ́ tara wọn? Ọ̀rọ̀ bántúbántú ìjínigbé àti ìfẹ̀míṣòfò tó wà ládùúgbò wọn tó ń gbomi lójú gbogbo èèyàn wà níbẹ̀ o. Wọn ò jẹ́ fi ẹ̀hónú hàn kí wọ́n gbèwé jáde lórí ìyẹn. Ọ̀rọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà àti ẹni tó ló fẹ́ ba òun lórúkọ jẹ́ ni wọ́n ń dá sí. Bẹ́ẹ̀ wọn ò mọ ohun tó jọ pa wọ́n pọ̀. Àbí kólódé tí Adéyẹmí kò dárúkọ bàbá tiwọn tàbí èèyàn tiwọn tó jẹ́ orúkọ Gbàjà ló ń dá. Ohun táwọn èèyàn ń sọ nípa àwọn tí wọ́n ní àwọn àgbà Ògbómọ̀ṣọ́ wọ̀nyí nìyẹn. Kò sí tàbí ṣùgbọ́n pé ságbàsúlà ti bá wọn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ náà sì ti di ìdààmú rẹpẹtẹ nílé ìjọba. Fẹ́mi Gbàjàbíàmílà kò yéé sáré kiri o. Èèyàn ò sì lè bá wí o. Adìyẹ pàápàá gbọ́ ọjọ́ òkú ẹ̀ ò pòṣé. Ewúrẹ́ tí wọ́n mú ọmọ ẹ̀ lọ sójúbọ Ṣàngó, ṣé òun náà kò mọ ohun tí yóò ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ lọ́hùn-ún ni? Tani wá ń sọ wípé ewúrẹ́ ò gbọ́dọ̀ pariwo? Lójoojúmọ́ lọ̀rọ̀ náà ń pẹ̀ka sí i, tó ń yabì tó ń yàbì náà. Ọ̀pọ̀ aráàlú kò mọ ohun tó ń lọ. Àwọn olóṣèlú alátakò jẹ́ ká gbádùn mọ́. Àwọn èèyàn ìjọba pàápàá kò sọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ náà. Bí wọ́n ti ń parọ́ kan tó ń tú dànù ni wọ́n ń sáré fi ewé irọ́ míì bò ó. Bí àwọn àgbààgbà lọ́ọ̀yà lọ́tún lósì ti ń wọ ṣòkòtò ìjà, Adéníyì Adéyẹmí fúnra ẹ̀ sì ti fara ṣoko. Níbo wá ni gbogbo eléyìí yóò já sí Olódùmarè? Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ àti àyẹ̀wò ọ̀rọ̀ Adéníyì Adéyẹmí pẹ̀lú Fẹ́mi Gbàjàbíàmílà yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.